Wetin cause the matter? Wetin fuck afoku? Wetin cause the matter? Wetin do me so? Wetin cause the master? Wetin do with you? Wetin cause the matter? Wetin do you so? Oh, si, sa. Anita. Wetin cause the master? Go will not happen. Wetin cause the matter? Wetin do me so? Wetin cause the master? First half draw for Madrid. Àwọn wòlíì. Àwọn wòlíì. Àwọn Sapasu play it and watch it happen. Duni taba wariri fe yo. Tamara ìwọ ṣe mí yo. Tamara ìwọ ṣe mí yo. Duni taba wariri fe yo. Tamara ìwọ ṣe mí yo. Let me open my camera. OBA Solomon. Àwọn ọmọ olórí bí orí aláǹgbá wọ̀nyẹn tí wọ́n fún àyẹn kí ló dé tó yẹ pé àwọn ló máa ń gbéraga jù tó wọ́n máa ṣàkọ. Àwọn ọmọ tó fún àyẹn torí wọ́n ti dà láti kékeré tó ń ṣe bí wàṣọkọ̀. Àwọn ló máa gbéraga òfò tó wọ́n máa ṣàkọ. Why? Kí ló máa ń fà? Ó sọrí dàbórí aláǹgbá bó ṣe bá mi sọ̀rọ̀. Lack of no respect. Ó wọlé lọ́kọ bó ṣe wà. Lack of no respect, people. Talk anyhow. Ó ti gbé mi wọlé. Hello. Ẹni bèrè. Hello wòlíì, báwo ni o? Ẹ wá wòlíì yín lọ sí comment section. Ẹ kálẹ́. Ẹ kú àtàrà. Hello. Ó ní kí yín ni o. Mi ò sọdún níbi débi wọ́n bá kí mi bí. You don't have time for ìjọ wẹ́wẹ́.
Wetin cause the matter? Wetin do me so? Wetin cause the matter? Wetin do me so? Wetin cause the matter? Bish! Integrity Olúpẹ̀gbàjà. Rí bí face yẹn ṣe fresh. Peter, Bá mi ẹ kalẹ́ sà. ẹ káàbọ̀ o. Kí lẹ bá wa sùn? Mo ti ń try láti join life yín ti pẹ́. And inú mi dẹ̀ dùn láti join life yín lálẹ́ sà. Ẹ ti jẹ́ nípa kí lẹ bá wa sọ. Kẹ́ tí mo fẹ́ bá yín sọ because I'm just inú mi kàn ṣáà ń dùn bọ̀ mí nǹkan tí ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ báyìí. Ọba tiwa Happy New Year. Mo rí yín lọ́dún yìí, màá tún rí yín lọ́dún tó ń bọ̀. Àṣẹ ti gùn bẹ́ẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run mi ò ní fi yín ṣàwátì. Àmín. Ọba tiwa. Ọba Solomon to the world. Inú mi so dùn gidi gan pé mo join live yín lálẹ́ yìí o. Ẹ má bínú, kò sí nọ́mbì tí mo wà. Lápá yìí o. Ẹ kalẹ́ sà. Ẹ káàbọ̀. Àwọn ìyá wa ń kọ́ ń bẹ̀ ń lé. Àlàáfíà. Àánú Ọlọ́run ò ní fi gbogbo wa sílẹ̀ o. Àṣẹ. Ọba. Bá mi. Ẹ jọ̀ọ́ mo níwọ̀nba tó pọlọ ọmọ kékeré mi mọ̀ sà. Ó kàn wù mí kí n kàn ṣàdúrà fún yín láti inú ọkàn mi because mo máa ń wo fídíò yín gan time to time. Mo dẹ̀ appreciate gbogbo nǹkan tẹ́ máa ń ṣe as in most of people máa ń think pé bóyá ó funny but you are trying to bring youth back to the new level. So I've been trying to join your life since. Wọ́n gbọ́ àdúrà náà. Ẹ ṣé sà. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní á jẹ́ kí ẹ máa lọ síwájú sí ni. Àṣẹ. Pẹ̀lú àṣẹ ìpè àwọn àgbààgbà wòlíì, pẹ̀lú àṣẹ ìpè gbogbo àwọn igba rúmọlẹ̀, pẹ̀lú àṣẹ ìpè àwọn àgbààgbà àfà ìmáàmù, á jẹ́ kọ́wọ́ yín máa ròkè sí sà. Ẹ ní wálẹ̀ lórúkọ Ọlọ́run. Òkè lọ́wọ́ afúnigbé, òkè lọ́wọ́ yín máa gbé sà. Àṣẹ. Àmì àṣẹ Èdùmàrè. Àní rí yín kábúsẹ́kún bẹ́ẹ̀ ṣe ń jẹ́ àwòrẹ́rìn fún àwa ọ̀dọ́, bẹ́ẹ̀ náà la ṣe máa rí yín rẹ́rìn lọ láti títí ayá. Àní rí yín fún ìbànújẹ́, àní gbúrò ìbànújẹ́ fún yín, àní gbúrò àbúrò fún yín. Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ sà. I'm so grateful to join your life tonight. I'm very, very happy. Ọba o. Ṣé mo lè wá rí yín ní ṣọ́ọ̀ṣì lọ́la? Ẹ máa bọ̀. Nǹkan tí mo fẹ́ wá rí yín fún, mo nídìí iṣẹ́ àánú ni. Àwọn babaláwo ló máa tẹ̀yàn fún yín. Kọ́ mo fi máa ń gbádùn yín ni. Oba, please put me on your screen. If I put you on the screen, what do you want to come and say? Ọba tiwa nìkan.
We discuss the matter. You want to tell me something, okay? Ọlọ́run ṣàánú mi. Ọba tiwa. Tó padà lọ fọ́ọ̀sì polygamy. Tó tún wá dé. Ẹ kálẹ́ sá ọba Solomon. Ẹ káàbọ̀, ẹni ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ kan. Ẹ kọjọ́ mẹ́ta sá. Ọjọ́ máa pọ̀. Mo ti máa ń wo fídíò yìí ti pẹ́ tí mo lè máa ń gbádùn ẹ̀ gan sá. Ọ̀rọ̀ tẹ máa ń sọ fún wa yẹn, ọ̀rọ̀ tí ó dàbí ẹ̀fẹ̀ ni àmọ́ ọ̀rọ̀ tó máa ń mọ́gbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà ni. Alhamdulilayi, ina wana kana alhamdulilayi, mo ti lára bá. So èmi náà ṣe jẹ́ program yìí ni èmi náà mo ṣe fẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ follow akáyọ̀ follow mi because Mùsùlùmí lè mi. Inú àwẹ̀ Ramadan mo fẹ́ máa ṣe live program kí n máa ṣe wáàsí fáwọn ènìyàn because àfáà ni mi mo kí o dáadáa. So alákọ̀ọ́kọ́ náà ni pé láti wá pé kí n tiẹ̀ bá yín sọ̀rọ̀ tí bá tẹ̀ ní fóònù náà báyìí kí n máa pè yín lóòrèkóòrè lọ́pọ̀lọpọ̀ gbà inú mi àti mo ti follow yín báyìí. Èmi náà ti follow yín. Kí lẹ́ rí? Èmi náà ti follow yín bẹ́ẹ̀ yẹn. Ok sir, ẹ ṣé gan sir. So tí bá dẹ̀ ní nọ́mbà yín gan kájọ máa sọ̀rọ̀ lẹ́kọ̀ọ̀kan so ó máa wù mí gan. So mo dúpẹ́ fún yín gan lórí nǹkan tẹ́ máa ń sọ lórí Facebook nígbà mi fáwọn ènìyàn ọ̀rọ̀ tó mọ́gbọ́n wá ni. Ọlọ́run àtúbọ̀ dó tì yín sà. Àṣẹ o. AYSO. Ẹ kálẹ́ ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí yín? Nǹkan tí èmi fẹ́ béèrè ni pé ṣé ó ṣe ẹ̀tọ́ kí obìnrin máa wọ ṣòkòtò? Nínú Bíbélì kò ní ẹ̀tọ́. Kausi da Allah yanzu nan zan gama. Musa da Allah ya ne wai. Kai zan sauke ka ga mutane suna so ko su Tẹ́ bá ti bá àwọn Hausa yín sọ̀rọ̀ tán kẹ́ padà. Ẹ káalẹ́ sà. Ẹ káàbọ̀ mà, kí ni ìbéèrè yín? Èmi fọ́ fún yín ni. Ẹ ti kámẹ́rà yín. Kò síná ládùúgbò wa. Báwo ni o fẹ́ mọ̀ bóyá arọ ló fọ́ fún mi bóyá àbùké? Arọ bíi ti bò. Ó máa ní ìdíkẹ́ sí kámẹ́rà kí n wò yín dáadáa so that. Ìlú wo lẹ ń gbé? Ìlú Abẹ́òkúta la ti ń pè yín. Ṣé gbogbo yín lẹ nídìí? Ó nídìí o. Ẹ̀yin mélòó lẹ wà ń bẹ̀? Mẹ́rin. Ṣé gbogbo yín pátá? Ẹyẹ fojú hàn yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Sá? Mo ń bọ̀ o. Kọ́kọ́ sí kámẹ́rà. Adámi ẹ bá mi tan torchlight. Ẹ tí ì sí kámẹ́rà. Kí ló ṣẹlẹ̀? Ẹ bó bá sọ̀rọ̀. Ọ̀pá yìí wò ló. Ẹ tí ì sí kámẹ́rà sẹ́ẹ̀ mi ì tí ì rojú yín. Wọ́n ti ṣí kámẹ́rà. Wọ́n ti ṣí báyìí. Ok. Ẹ ń pa àwọn dùn. Ẹlẹ́kejì. Ọba ẹ kálẹ́ o. Ṣé àlàáfíà lẹ wà? Àlàáfíà la wà o. Afọ́ fún yín ni o. Pẹ̀lẹ́. Ó nídìí ó lọ́yàn. Ó gbogbo ẹ̀ ló plọ̀mù, gbogbo ẹ̀ wà nílẹ̀ ọba. Ó wà nílẹ̀ o. Ó wà nílẹ̀ ọba. Ó yá ẹ ṣe 360 náà káwọ́ ọkọ̀ tó wà nílẹ̀. Lọ́wọ́ ẹ̀kọ́ ti ṣe fídíò lẹ́kì. Àwọn ẹ̀kẹ́ mo ti káàkiri lórí. Ó ti káàsì lórí náà. No, ok, yín náà fẹ́ rọ̀bà. Ẹ kọ̀bà, kí ló ń ṣe yín? Ẹ wá kọ̀bà. Ọbẹ̀ dúró, ó pè yàn kan. Ṣé o rí ojú yín? Ṣé o ti káàsì? Ṣé ẹ ti rẹ́jù tàwọn? Ẹ kálẹ́ o. Ẹ kọ̀bà náà. Ìyálóde wa lélẹ̀ ọba. Ìyálóde rẹ̀. A níná ládùúgbò wa. Ṣé kò yẹ kó máa ṣe fídíò?
Ṣé kò máa gbé sórí Instagram? So ta ló Ọba kò rí ta yín ló láìfù náà nípa ta ló ní kí péjì ta ló ní péjì gangan nínú yín. last person tó fojú ẹ̀ hàn sí. Ẹ lè bá mi sẹ́ǹdì sí. Kódà Page. ẹ̀yin lẹ́ni péjì ẹ̀yin gangan lẹ́ni Yeah. péjì. Yeah. Akọni Ẹ jẹ́ ká pàdé Akin ní ni a conference lọ́la. Ẹ jẹ́ ká pàdé ní conference lọ́la sí. Ṣé mẹ́rin lẹ fẹ́ ṣe tàbí mẹ́ta? Àbẹ́yàn ọkọ̀ àbẹ́yàn méjì. Gbogbo yín ni kẹ́ wá gbogbo yín. wọ́n ní kí gbogbo wa wá. Àwọn wá ọba. Ó pọ̀ fọba. Ó pọ̀ fọba. Ọba máa wá. Kò sí wàhálà. Ẹ ti ní WhatsApp number mi dání. A ní WhatsApp number yín. Ẹ jẹ́ sáré fún yín bẹ́ẹ̀ yẹn kẹ́kẹ́ àìsàn. Tó bá ti di 4 Ẹ bá mi o'clock tẹ lọ́la kẹ́kẹ́. ẹ bá mi tẹ WhatsApp number ọba. Ká lọ connect ọba lọ́la. Ká gbé wọ ọba 3 some. Èmi nìkan mo lẹ̀ pa láàrin wọn gbogbo wọn sanra. Káwa náà jẹ́jì káàdì ìjòyè káàdì olórí láàfin. Ká gbẹ̀mí ọgbà gbóná. Ẹ yẹ pé nọ́mbà yìí. 080. 081 Okay, 081 34 34 27 27 67 67 56. 56. All right. Yes. Tó bá yẹ di 4 lọ́la kẹ́ send voice message sí mi bọ̀ lálẹ́ yìí kẹ́ ṣe kí gbogbo yín kẹ́ ṣe 360 kẹ́ send ẹ̀ sí. Send ẹ̀ sọ́ba kò sí rèé bàbá. Lórí èlò ló bá dé. So tẹ́ bá dé lọ́la ẹ máa mọ̀ pé ẹ ti bọ́ sáfẹ́fẹ́ rere ẹ ti sóríire lọ́dún yín nìyẹn. Ìkọ̀kan nínú yín kò gba less than 500,000. Ìyẹn tẹ́ bá mọ̀ pé dó dáadáa nìyẹn o. Ilé tó bá mọ̀ pé dó nínú yín mo lè dànù. Wọ́n bá mọ̀ pé ò lè dókó dáadáa má wà sọ́dọ̀ mi ráyè dáadáa o. Wọ́n tó bá gbé mi débẹ̀ ó gba less than 500k. So kẹ́ send 360 sí WhatsApp number mi yẹn kí n wo kí n pick kéde tí bá like nínú yín. Hello Adúnláyọ̀. Ẹ káalẹ́ sà. Ẹ káàbọ̀ mà kí ni ìbéèrè yín kí lẹ fẹ́ bá wa sọ. Èmi kàn fẹ́ kí yín ni o. Sẹ́yìn ti marry àbẹ́ tí marry. Mo ti marry ilé ọkọ mo wà mo kàn láìkì yín normal àti pé tó jọmọ ọ̀nà ìlú mi mo kàn láìkì yín normal ni. Ìyàwó ilé òkè ńlá ìkọba Solomoni o. Anybody tó bá ti jẹ́ ìyàwó ilé kó má like mi mọ́. Nǹkan ẹyọ kan tí ìyàwó ilé lè fi like mi ni kó fún mi lówó. Wetin cause the matter o? Wetin do me so? Hey, wetin cause the matter? Wetin do me so? Hey, wetin cause the matter? Wetin do me so? Hey, wetin cause the matter? Wetin do me so? Hey, wetin cause the matter? Baba, good evening. How are you? According to the parameter of modality. Ogo titun. Supplement. Ṣé supplement ló jẹ́ kó pupa báyìí ni àbí ó ń lo makeup àbí ó ń lo this thing? Do you use a filter? Máa ń lo supplements ǹdẹ̀ máa ń lo kilo kan. Are you using filter? Màá gbọ́ yín dáadáa. Do you use filter? Do you use filter? Rárá ọba, jẹ́ ń lo airpod, mi ò gbọ́ yín clearly. Ó máa ní ẹran létí òbí. Ẹ wo bẹ́ẹ̀ ni.
ẹni ẹ̀ fáìn ó lè rè lórí ìyàwó ó máa ń ṣe ìyọ́ nígbà ó fáìn lálẹ́ yìí. Are you using this data? Do you use this data? Mo fi kí ló kọ ẹsẹ̀ ṣe tèmi lip gloss. Can you kiss me? Can you kiss me? Wait, kí la lè ṣe fún àwọn èèyàn? Kí la lè ṣe fún àwọn òyìnbó ìdílé bá máa lè máa wọnú tó nǹkan máa gbéra wa láti máa padà? Iye ò lè possible ọba. Báwo la ṣe lè ṣe tó fi jẹ́ pé àwọn máa wọnú fóònù àwọn àtàrí dóra wa síta padà? Ọba mi iye ò lè possible. Ẹ jẹ́ kó pọ́n A máa wọra wa lọ́ọ̀kan ni. Tánígbà lè máa wọra, tánígbà lè máa wò dóra lórí fóònù lápò. Ok, bá sáré wá síbí báyìí. Àdópa ni. Bàbá ẹ sọ pé ó yá bàtà. New doctor is impossible. Sáré pa kámẹ́rà kó sáré tẹ̀. No possible, new doctor. New doctor, no possible. Àfọ̀. New doctor ẹ wá kọ́ wa o. Ibo ni gbogbo àwọn ọmọ palace lọ? Wọn ò sí láyé mọ́. Ẹ mọ̀ pé ní weekend wọ́n lọ gbé iṣẹ́. What is my backup account? Ṣé kò sí hookah business ládùúgbò rẹ̀? Àbúrò rẹ ni gbé olóyìn. Kò sí kí ni ẹ̀ sà? Kò sí hookah business ládùúgbò rẹ̀. Ó wà mí ò kí ń ṣe ni. I'm a lover girl. Ọkọ kan ti tó fún mi. Ṣé o ti wá lọ́kọ yẹn báyìí? Kò bá star mi mu. Ṣé o ti wá lọ́kọ báyìí? Tí bá ti ná kọ máa jẹ́ kẹ́ mọ̀, kò tí ì sí ríǹgì lọ́wọ́ mi. Kò ì sí ríǹgì lọ́wọ́ mi, mi tí wà engage, bá ti ná kọ máa jẹ́ kẹ́ mọ̀. Ẹ jẹ́ ká sì máa rúnra kẹ́tí lọ́kọ ni. No, I don't do that. Ọkọ òun dé. Ẹ tọ́jú òbòdì ọkọ. Mo ń tọ́jú òbò mi dé ọkọ mi ní olówó orí mi tó máa sanwó orí mi. But for now mi tí wà engage. Ẹ tó máa sanwó orí lẹ́bi tó. Ọba mi tí bá ti wà engage pẹ̀rin lásán anything tẹ bá sọ lórí péjì rẹ báyìí màmá náwó mi bá máa jẹ́ kẹ́ máa rí fingers mi pé ríǹgì wà ń bẹ̀ sẹ́. Kí tó fi ẹnu sọ̀rọ̀ ọwọ́ ni màá kọ́ máa fi sọ̀rọ̀ bá mi. That is very good. Ọlọ́run sẹ́. Ọba mi ṣáà láti owó ti wọlé ni gbogbo ọmọ palace máa wọlé síbi ṣáà láti owó ti wọlé ni ọba mi. As well as play game Real Madrid. I want to play a game with them. I almost got one for. Okay. Ṣé ẹ ti play game mo bẹ ní 12 lè máa bẹ̀rẹ̀ mo á lọ open live lè máa padà wá. 9 o'clock wọ́n ti bẹ̀rẹ̀ báyìí. Pa live fún mi. Pé sọ pé bá di 12 lẹ́yìn máa padà wá sí live. 12 ni mo máa padà wá. So èmi wá lọ sí live ọ̀tún gbọ́ pé ẹ ti wà ń bíbẹ̀ mọ́ sáré pa live. Ayé ló ń ṣe mí ìrẹ́ kí n play tẹ́tẹ́ mú. Mr. Pop. Ọba lásán. Ilé tó ń ṣe mí ọwọ́ ayé mi títí lásán.
But do you play the game? Ọba ṣe ti play game yẹn, ṣe ti play. Ewo. Game tí mo gbé. Game Ramadan ni mo gbé. Mo gbé Atletico Madrid bó máa win. Mo wá gbé gogo. Okay. Mo dẹ̀ gbé sexy bó máa win. Okay. Nǹkan tí mo ta ni. Nǹkan náà ó máa wá. Kó lọ́wọ́ bá yín ṣe ọba kí gbogbo ẹ̀kọ́ wà papọ̀ ni. Gbogbo ẹ̀ máa wà nù. Ọba ẹ̀ Lágbára Ọlọ́run. New doctor tó bá ti jẹ níwájú ẹ̀ fún mi lórí. Ọba ṣe mọ new doctor yẹn ṣẹbẹ tó ń lo àkáǹtì yẹn. Dr. Dre ló lo àkáǹtì yẹn o backup page wọn ni. Bọ́ọ̀sì wa ẹ̀ kàkà kí. Bẹ́ẹ̀ ni ọba. Kàkà kí wọ́n wìn Atletico máa gbá draw. Ṣé bẹ́ẹ̀ gba náà nìyẹn ṣá bẹ́ẹ̀ gbé ni. Ọmọ ìgbé draw gógó nìkan ló ń gbé. Real Madrid is winning. Mo dẹ̀ gbé Atletico ló máa win. Wọ́n ní Real Madrid ló máa win. Conference. Okay. Wọ́n sì ń ṣe rádaràdá lórí fíìdì náà tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Ọbàyá ti win èmi lẹ́ máa fún lówó ẹ̀ pé mi nìkan mo wà pẹ̀lú yín mo dúró tì í digbidigbi bẹ́ẹ̀. Pé tí wọn bá win tó máa fún mi lówó mi padà. Tí èdè bá fi play tí ó bá gara jù tó ẹ̀kọ́ tágbára mi ká. Ẹ̀yin náà ń ṣe èèyàn bẹ́ẹ̀ èèyàn gidi ní lọ́dọ̀ mi. 100. Ẹ máa fún mi bẹ́ẹ̀. Ẹ lọ fi 3 million. Ẹ lọ fi 3 million tún play game ọba. Mo gbé 1 million lé. Mo fún Atletico ní 1 million. Mo fún wọn ní gógó. Mo fún 1 million fún gógó. Mo gbé sexy 1 million. Ẹ má wọ̀ ẹ́. Ayọ̀mídé, give me my test view. Adé kí bá yín ṣaṣẹ́ kan. Ó dà pé àwọn ilé ìdúró bọ́ọ̀lù yẹn tẹ́lẹ̀ o. Wọ́n náà máa play 3-1. Kí ló ń ṣe nẹ́tíwọ́ọ̀kì gan báyọ̀ lọ? Ṣé ilé òní dátà ni àbí wáìfì lónìí? Ilé ni mo ń sọ. Wáì tó ṣe àfẹ́ẹ̀tì ilé ṣé òun àti ẹjọ́ lo dátà kan ni? New Glory ṣé òní dátà ni àbí báwo? Eléré Madrid la wà àbí? Tí Atletico bá ti score ẹyọ kan gbà yẹn mo withdraw owó mi dànù nìyẹn o. Bọ̀ kí ni ẹ̀ sì ń yà mí lẹ́nu sí torí pé wọ́n wà nílé yẹn ló máa sọ pé kí wọ́n win ni. Torí pé wọ́n wà nílé wọn yẹn ló máa fi win ni. Ọba mo ti ń bá yín ṣaṣẹ́ o ṣé tí ń bá yín ṣaṣẹ́ yìí. Home advantage wà o. Ṣé lẹ́fírí máa gbèsè ẹ̀yìn wa àbí? Ref ò ní gbèsè ẹ̀yìn wa mọ́ tẹ bá wo last match tó kọjá yẹn kó tó di pé Atletico rí 1 goal score gan sef gan 9 minutes la fi play 1-1 o. Òkè kí ni 3-1. Ṣé ìkọ́tẹ́ ń sọ ẹ́ sí ni wípé kò sẹ́ni tó lọ sí ilé onílérí tó nà mọ́lérí lẹ́sọ̀. Wọ́n máa ń nà mọ́lé bọ̀ kí Atletico tó lè nà Madrid mọ́lé ó máa le torí pé derby match ni o ó máa le gan. Ṣẹ́tìn wà rí wọ́n ti bẹ̀rẹ̀ o. Wọ́n ti bẹ̀rẹ̀ but rubbish network ní sòsì bí. Ok ẹ jẹ́ fún insight tẹ̀lé fi wò ó bring sport. Gílẹ̀ pé. Bring sport.
ìyẹn ló sì jù àbí báwo. Yes, ẹ máa rí wo online anywhere. Ẹ lè wo Ronaldo League gan bẹ́ẹ̀. Ronaldo fúnra ní league. Àwọn Saudi yẹ ẹ lè wo ń bẹ̀ gan sẹ̀. Ọba mi ṣe gbé gogo. Na. Madrid defend Madrid ó ní ẹ̀rọ báyìí o but ẹ bá rí i pé wọ́n na Madrid lọ ẹ má withdraw bẹ́ẹ̀ yẹ o ẹ fowó yín lẹ̀ ó lè possible. ṣebí Atletico ló ló rẹ́ẹ̀dì yẹn. àwọn Atletico yẹn ya wèrè díẹ̀ o. wọ́n try in defence ṣẹ́rí match àwọn méjèèjì máa ń le gan last match wọ́n àwọn àlá play Ọlọ́run yọ wọ́n gan sef. Wetin dis guy say my type like na the name of the site ma give am. ká ní pé Atletico tẹ̀sí sáré tó bá ti sáré win láàárọ̀ kùtù máa sáré jáwọ́ mi dànù. ọba ò fẹ́ lù sówó. gbàdọ́ sọ pé ilé wọn náà wà yìí. no Madrid ló wà ń lé o. Ọba mi ò fẹ́ lose kọ́ má ṣàjẹwò ọba mi. gbàdọ́ sọ pé Madrid ló wà ń lé. but Atletico yẹn làwọn holy center mú. àwọn holy center náà tán bá dá wọn lójú kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ rí but as Madrid tó jẹ́ tì mí sìn ó máa lé o. ó dà pé àwọn Madrid yẹn wèrè ni wọ́n ìgbẹ̀yìn láláyò wọn máa ń ta kò sí wọn ayé ni wọ́n. ẹ ti mọ̀ ọ́ tó bá ti ń rí di nǹkan bíi 80 minutes 85 minutes ẹ lè rí gò mẹ́ta gan. ní Madrid yẹn àbí. Unlike 9 minutes go last match said na 9 minutes we take score 3-2 sef for 2-2. Atletico ya wèrè. tẹ bá rí wọn wà lápè náà. tó bá lọ tí Atletico bá lọ ní tìrì nǹkan. a máa sack Ancelotti nìyẹn coach yẹ a máa sack once. ẹ ká máa wò dájú. ẹ má wọrí tó bá ti parí game máa wá síbí báyìí ká sọ fún yín ẹ má ti ní máa sọ̀rọ̀. ọ̀rọ̀ tẹ́fẹ́ ṣe máa yọ owó àgbà o. kí ló dé ó máa yọ owó náà ẹ má korúkọ mi tí bá ti wá ìgbà ó lè máa kó padà wá síbí. kí ni tọ́pìkì ẹ fẹ́ dálé lórí. lọ́rọ̀ owó ni. nínú ọ̀rọ̀ tẹ́tẹ́ yìí náà. ó lè má jẹ́ tẹ́tẹ́ gan-an òkàngó tó máa yọ owó mu. kẹ́kọ̀ọ́ máa transfer owó fèrè. ẹ má wọrí ọba ẹ̀yin lẹ́nu pa. ọba à ń gbọ́ yìí. ẹ jọ mo ti fọ́lọ́ yẹn fọ́lọ́ mi padà tí bá ti wá sókè ẹ lè máa rí after match. mo ti fọ́lọ́ yìí bẹ́ẹ̀. ok after match mo á rí yín ṣẹgbọ́ ẹ jẹ́ lọ wo match. ògùn tèmi táyọ̀. ok àti mo kí yín o ẹ má bínú pé mi kí yín látàárọ̀. Mo kí yín sà èmi náà kí yín o ẹ jẹ ọba ti jẹ ká wá sanwó ìdákọ́lẹ̀ ń bẹ ọba lọ yẹn sọ. ọ̀rọ̀ owó tí ọba fi wọlé ló ká mi lára mi fẹ́ kọ́ bá lùsòwò o. bọ̀ àwa tí ọba máa lọ ọba mi ò lè lose ọba mi ló máa jẹ wọn pípé yẹn lálẹ́. Madrid wà ní mo ti ọba ṣàṣẹ fọba ṣé ṣeré lẹ pè ní ẹ pé mo ti ṣàṣẹ fọba ni. àmọ́ tí mo tẹ̀sùn bá dání o. Ọlọ́run ṣe ọba ló máa jẹ wọn lálẹ́ ẹ̀sìn. mẹ́ta lọ́kan lọ́ba ọ̀ mẹ́ta lọ́kan ni o ó yẹ fi báìbù sẹ́gbẹ́ ẹ̀ kẹ́ tún fi tàwọn ìyá mi náà sẹ́gbẹ́ ẹ̀. èmi fún mi gan mẹ́ta lọ́kan àbí báwo ni ọba mi. Holy center ẹ fi holy center sẹ́gbẹ́ ẹ̀ jíjì ẹ jẹ́ kó wọlé. gbogbo ẹ̀ ló ti wà mí. ọba mọ̀ ń padà bọ̀.
ẹ jẹ́ ń lọ wo match. tí wọ́n lọ jáyé lọ. ṣé o mute ni. ọba mi ṣé ká máa gbéyàn sókè ni. ọba ṣé ká máa gbọ́ràn èèyàn sókè àwọn tó bá fẹ́ béèrè question. bọ́lọ́ba mi lọ́ba. Please double tap and share, please. ọba mo ní ṣé kí n máa gbéyàn sókè. ẹ nà.